àṣeyọrí tí ò lẹ́gbẹ́lẹ́gbẹ́ náta ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. adúgbò lọ́wọ́ gómìnà wọ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. kábíyèsí Olúbùṣí ẹ̀rí ogun. ọba okùn adésíjú adé. ọ̀ọ̀ni ilé Ifẹ̀. ọba Munirudin Ọlápọ̀sí. òru gbogbo fọ́ọ̀rù Ìjẹ̀bú. àtàyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. olóyè yáàfin Florence Ajimobi. tó fi mama yegun general K1 the ultimate. international beauty PLC. Lupcon oil. Moye oil. àti gbogbo ọmọ ẹgbẹ́ náta pátápátá. fún àtìlẹ́yìn tá a rí gbà. láyàjọ́ náta nípínlẹ̀ Ọ̀ṣun. adúpẹ́dúpẹ́ o. wàyí o késekése lẹ́rí lọ́sùn. kàṣàkàṣà ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́. Ọ̀yọ́ state nata day. ó máa gbọ̀nà ara yọ yàtọ̀. pẹ̀lú àwọn ètò alárinrin bíi nufẹ́tì match. láàrin Ọ̀yọ́ state executive council. pẹ̀lú nata executives. àti filọ́lẹ̀ ẹ̀kọ́ Lupcon tuntun. symposium. automobile fair. ìpàtẹ mọ́tò. tó fi máa lùjọ tó máa kẹjẹgbẹ́. pẹ̀lú nata ambassador par excellence. mayegun general K1 the ultimate. odidi ọ̀sẹ̀ kan gbẹ́kú la máa fi ṣe nata day tìpínlẹ̀ Ọ̀yọ́. ìyàwó ya gómìnà. olóyè yáàfin Florence Ajimobi. ó ti fi wá lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ni aláyélúwà ikú bàbá yẹ yẹ Aláàfin Ọ̀yọ́ sọ pé kò ní í séwu. ẹ̀tún wá gbọ́. VCD nata day àkọ́kọ́ tó wáyé ń bàdàn. tá a pàkọ́lé ẹ̀ ní fact. a ti gbárùkù ẹ̀dá báyìí. fact reloaded làkọ́lé tuntun. a ti gbà kúrò lọ́wọ́ mákẹ́tà tó ń tà tẹ́lẹ̀. fact reloaded ní báyìí o. ẹ máa bọ̀ wítíwítí. mùsàlájà ń jásí ipò ọba ń dára o ipò ọba mo ní kò yí wẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dẹ́rẹ́. láti ipò yí wẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dẹ́rẹ́. ó wá ṣe tàbí o. ọ̀rọ̀ yẹn ṣe wá. ẹ má dá o tiẹ̀. K1 the ultimate la ń wò yìí o. ọdún 1993 ni. ọdún tó lu ayé gbadé orin ọba Fuji general. ogún ọdún rẹ̀ ẹ́ o. lórí ìtẹ́. 20 years of peaceful reign and excellent leadership. a máa ṣayẹyẹ ogún ọdún yẹn báyìí. nínú ńláńlá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní Nàìjíríà. ìlú Èkó, Ìjẹ̀bú Òde, Òṣogbo, Adó Èkìtì, Àbújá àti Ìbàdàn nílùú tó lu ayé ti gbadé orin. ìlú Ìbàdàn la ó ti ṣe grand finale. káàkiri àgbáyé làwọn èèyàn ńláńlá ti ń bọ̀ láti wá bàbá kẹyẹ. gbogbo gómìnà nílẹ̀ Yorùbá. gbogbo lọ́balọ́ba àtàwọn ẹ̀kan ìlú gbogbo. a tún máa ṣayẹyẹ àjọ̀dún ogún ọdún yìí nílùú Hamburg, London àti United States of America. gbogbo olórin jùjú, highlife, afro, hip hop, gospel àtàwọn onítíátà ló máa bọ́ bá ṣẹyẹ. káàkiri ìlú gbogbo tá a ti máa ṣayẹyẹ yìí. Jagaban fúnrẹ̀. Aṣíwájú Bọ́lá Tinubu ti fòǹtẹ̀lù. a máa kéde àwọn ọjọ́ táyẹyẹ yìí máa wáyé láìpẹ́ o. ogún ọdún ti K1 the ultimate ti gbadé orin. ó máa sọ kutu wọ̀wọ̀ ní Nàìjíríà àti káàkiri àgbáyé. fún àlàyé kíkún ẹ pè Fẹ́mi lórí aago 08052045385 olóòtú 08029008881 tàbí Ṣọlá 0702621421 ẹ kú ojú lọ́nà o. ọlọ́pẹ́ náà nù ẹ̀rọ kàtà ẹ̀yìn tẹ̀mí ẹ̀rí sí mi náà ẹgbọ́n náà kí ni fọ́ọ̀tù ẹjọ́ èmi o ẹ̀yìn tẹ̀mí kìlẹ̀ bí ẹ̀sọ́ mi torí èmi wọ́n fi kọ́ọ̀dì o ìsàkúrẹ́ fásitì àlọ́ dáná lórí o mo dẹ̀ ní sí ìsàkọ́ tí ń ṣe fẹ́ẹ́ kiri ládùúgbò mi àbí. àṣeyọrí tí
ò lẹ́gbẹ́lẹ́gbẹ́ náta ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. adúgbò lọ́wọ́ gómìnà wọ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. kábíyèsí Olúbùṣì ẹ̀rí ogun. ọba Òkun Adésíjú Adé. Ọọ̀ni Ilé Ifẹ̀. ọba Mùnírùdín Ọlápọ̀sí. òru gbogbo fọ́ọ̀rù Ìjẹ̀bú. àtàyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. olóyè yáàfin Florence Ajimobi. tó fi mama yegun general K1 the ultimate. international beauty PLC. Lupcon oil. Moye oil. àti gbogbo ọmọ ẹgbẹ́ nata pátápátá. fún àtìlẹyìn tá a rí gbà. láyàjọ́ nata nípínlẹ̀ Ọ̀ṣun. adúpẹ́dúpẹ́ o. wàyí o késekése lẹ́rìí lọ́sùn. kàṣàkàṣà ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́. Ọ̀yọ́ state nata day. ó máa gbọ̀nà ara yọ yàtọ̀. pẹ̀lú àwọn ètò alárinrin bíi nofẹ́tì match. láàrin Ọ̀yọ́ state executive council. pẹ̀lú nata executives. àti filọ́lẹ̀ ẹ̀kọ́ Lupcon tuntun. symposium. automobile fair. ìpàtẹ mọ́tò. tó fi máa lùjọ tó máa kẹjẹgbẹ́. pẹ̀lú nata ambassador par excellence. mayegun general K1 the ultimate. odidi ọ̀sẹ̀ kan gbẹ́ kó la máa fi ṣe nata day tìpínlẹ̀ Ọ̀yọ́. ìyàwó ya gómìnà. olóyè yáàfin Florence Ajimobi. ó ti fi wá lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ni aláyélúwà ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ sọ pé kò ní í sẹ́wù. ẹ̀tún wá gbọ́ o. VCD nata day àkọ́kọ́ tó wáyé ń bàdàn. tá a pàkọ́lé ẹ̀ ní fact. a ti gbárùkù ẹ̀dá báyìí. fact reloaded làkọ́lé tuntun. a ti gbà kúrò lọ́wọ́ mákẹ́tà tó ń tà tẹ́lẹ̀. fact reloaded ní báyìí o. ẹ máa bọ̀ wítíwítí. mùsàlájà ń jásí ipò wọn bá ń dára o ipò wọn bá mo nípò yìí wẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé bẹ́ẹ̀. láti ipò yìí wẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé bẹ́ẹ̀. ó wá ṣe tàbí o. ọ̀rọ̀ yẹn ṣe wá. ẹ má dá òtí ẹ̀. K1 the ultimate la ń wò yìí o. ọdún 1993 ni. ọdún tó lu ayé gbadé orin ọba Fuji in general. ogún ọdún rẹ̀ ẹ́ o. lórí ìtẹ́. 20 years of peaceful reign and excellent leadership. a máa ṣayẹyẹ ogún ọdún yẹn báyìí. nínú ńláńlá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní Nàìjíríà. ìlú Èkó, Ìjẹ̀bú Òde, Òṣogbo, Adó Èkìtì, Àbújá àti Ìbàdàn nílùú tó lu ayé ti gbadé orin. ìlú Ìbàdàn la ó ti ṣe grand finale. káàkiri àgbáyé làwọn èèyàn ńláńlá ti ń bọ̀ láti wá bàbá kẹyẹ. gbogbo gómìnà nílẹ̀ Yorùbá. gbogbo lọ́balọ́ba àtàwọn ẹ̀kan ìlú gbogbo. a tún máa ṣayẹyẹ àjọ̀dún ogún ọdún yìí. nílùú Hamburg, London àti United States of America. gbogbo olórin jùjú, highlife, afro, hip hop, gospel àtàwọn onítíátà ló máa bọ́ bá ṣẹyẹ. káàkiri ìlú gbogbo tá a ti máa ṣayẹyẹ yìí. Jagaban fúnra ẹ̀. Aṣíwájú Bọ́lá Tinubu ti fòǹtẹ̀lù. a máa kéde àwọn ọjọ́ táyẹyẹ yìí máa wáyé láìpẹ́ o. ogún ọdún ti K1 the ultimate ti gbadé orin. ó máa sọ kutu wọ̀wọ̀ ní Nàìjíríà àti káàkiri àgbáyé. fún àlàyé kíkún ẹ pè Fẹ́mi lórí aago 005-204-5385 olóòtú 002-900-8881 tàbí Ṣọlá 0702-621-4251 ẹ kú ojú lọ́nà o. orúkọ ńlá wàásù ní ẹgbẹ́ ìbéèrè bá ti yá.